ayé mi tèmi bá mi. Oba chama. Hey! Pregnant? Funke? Jesus! Hey! Ayé mi tèmi bá mi. You what? Hey! Jesus! Hey! 어르가자 kumwaga nina. Hey! Jesus! Hey! Ayé mi tèmi bá mi. Hey! You what? Oh my days, irú ọmọ wo wá rèé nítorí Ọlọ́run. Hey! Hey! Ayé mi tèmi bá mi. Hey! Jésù! Hey! Ayé mi tèmi bá mi. It was square, you know, and it's up. Hey! Jesus is Lord. Baada sana tukatupa wewe ndio alikuwa atulie makamera ndoto. Jesus is Lord. Boom. Hey! Mradi na ukunda. Baada tumenda mwe. Jésù! Agosha.
kuguterura niwanga nagusubiza kwa sowu. Jesu! Ako shori ibicisha. What? Utangiye kunanira wowe ejo bundi naraguteruraga nirijesha ukazapfere. Uzakina na bene wanyu.